ìfẹsẹ̀wọnsẹ̀ gbẹ́nusọ lánàá lórí ìdíje AFCON tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní orílẹ̀-èdè Cameroon. Jẹ́ kí n máa fi tó létí pé Haruna Quadri kí ló ṣẹlẹ̀ sí Haruna Quadri kan ti fi tán balẹ̀ ó ti di ẹni àkọ́kọ́ ìyẹn ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n máa ṣe kí ni tó máa wọ 11th position ìyẹn àkàsọ̀ 11 nínú ranking tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe jáde lánàá òde yìí ìyẹn nínú ẹ̀yìn orí tábìlì pẹ̀lú àjọ tó ń darí ẹ̀yìn orí tábìlì yẹn International Table Tennis Federation nínú àkàsọ̀ Haruna Quadri òun ni ẹni àkọ́kọ́ ní ilẹ̀ adúláwọ̀ tó máa kọ́kọ́ ṣe kí ni tó máa kọ́ dé ipò yìí. Rafael Nadal lánàá òun tún fi ìtàn balẹ̀ nínú ìdíje tennis ìyẹn ẹ̀yìn orí kọ́ńkéré jẹ́ kí n máa fi tó létí pé Rafael Nadal òun ṣe kí ní ẹfún Daniel Medvedev nínú ìfigagbága tó tó wákàtí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ wákàtí márùn-ún àbọ̀ 5 hours 24 minutes ni wọ́n fi gbá final match yẹn nínú ìdíje Australian Open tó lọ lọ́wọ́lọ́wọ́ èyí tó fún Rafael Nadal ní àǹfààní àti ṣe kí ni àti bomi ewúro sí Daniel Medvedev ìyẹn world number 2 lójú láti rí i pé òun borí ìfigagbága yẹn nísìnyí Rafael Nadal ó ti ní 21st Grand Slam èyí tó ti gbọ́ jíjí ní ó ti jẹ́ kí Novak Djokovic àti Roger Federer mọ̀ ẹ́ pé èmi àti àkíṣẹ́gbẹ́. Ó jẹ́ kí n máa fi tó létí ní pápá pé Sadio Mane àti Mo Salah lánàá wọ́n pegedé wọ́n fakọyọ nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé nínú ìdíje AFCON ìyẹn ní orílẹ̀-èdè Cameroon fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Senegal àti Egypt àwọn méjèèjì ńkọ́ wọ́n tún ṣe kíni bí wọ́n ṣe ń ṣe lókè ìta tí wọ́n ṣàìyẹn lóòrèkóòrè wọ́n tún ṣe wọ́n gbèdé ilẹ̀ adúláwọ̀. Ilé ìlànà fún máa bẹ̀rẹ̀ ètò wọn lórí pápá tí wọ́n ní kan tó gbá láàárọ̀ ti tòní níbikíbi tí atẹ́gùn tó gbà ń fẹ́ dé tí ẹ ti ní àǹfààní àti máa darapọ̀ mọ́ wa jẹ́ kí n máa fi tó létí pé lẹ́nìí ilé kún ṣọṣọ́ Akeem Ọlátúbọ̀sún tí gbogbo ń pè ní Akeem Spinnet òun náà ló ṣe gíní ló wà lórí ètò mo ti wọ ìbọ̀sẹ̀ mo ti wọ búùtù mi mo ti mú fèrè sẹ́nu láàrin pápá láàárọ̀ ti tòní ibi tí bàtà Awikonko òun ti stamp pépé bẹ́ẹ̀ náà ni Ejolabi wà lórí pápá lẹ́nìí tí ó ń jẹ́ ọjọ́ 21 oṣù kínní ọdún 2022 bẹ́ẹ̀ ni ọjọ́ ajé ló bọ́ sí ajé àfi ilé wa ṣe ibùgbé. Ọ̀yá Awikonko ní pápápá ọ̀yá jẹ́ kí wọ́n ará ní mẹ́gbọ́n tí wà lórí pápá pẹ̀lú Awikonko pẹ̀lú Ejolabi. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ mọ̀ níbi tẹ́ láǹfààní àti máa gbọ́ rédíò tún gbà láàárọ̀ yìí pàápàá jùlọ èyí tẹ́ wọ́n wà lórí ayélujára ìyẹn Facebook FM Òṣùgbà FM live wà lórí Facebook gbogbo ẹ̀tẹ́ wo wà ń bẹ̀ gbogbo yín la kí láàárọ̀ yìí gbogbo olólùfẹ́ lè tó Lagbo sport pátápátá akínyìn oko ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀kọ́ èmi ọjọ́ ajé àfilẹ̀ wa ṣe bùgbé adẹ̀kù ọ̀sẹ̀ tuntun náà lẹ́ẹ̀kan sí èmi ni Monday tó parí oṣù January lágbára Ọlọ́run ọba àwùjọba January parí oṣù tuntun tó ń bọ̀ àmà wọnú ìlàyọ̀ orúkọ mi ò yí padà Ọlátúndé ọmọ Kàràjà yìí náà ni tẹ́ ẹ ti mọ̀ sí Àlàbí Awikonko. Ó yẹ Ejolabi. Bẹ́ẹ̀ ni ẹ káàárọ̀ gbogbo lé èní ọjọ́ Monday ọjọ́ ajé àbáwá rí ajé àbáwá gbé ajé àbáwá alámàbáwá bò orúkọ tèmi ò yí padà Michael Batunde Opola Ejolabi Ẹjọ́dowó ló kí pé ẹ káàbọ̀ sórí ètò. Ó yá Ejolabi ẹ káàbọ̀ sórí ètò. Ó yá ní pápápá ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kẹsàrì máa gbé Haruna Quadri èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó gbá ẹ̀yìn orí tábìlì ìyẹn ìta àmọ̀ sí table tennis òun ti fi tọ́balẹ̀ lánàá ẹ̀yìn nínú ìdíje tí International Table Tennis Federation wọ́n gbé jáde wọ́n kéde síta lánàá èyí pé bí wọ́n ṣe dáadáa tó ìyẹn ní àkàsọ̀ ẹ̀jẹ̀ ká máa fi tó létí pé Haruna Quadri ní ọdún tó kọjá ìyẹn ní 2021 òun fi tọ́balẹ̀ mẹ́gbàgbé wípé ó dé ìdíje quarter final nínú World Championship èyí tó wáyé ní ìlú Austin ní USA èyí tó mú Haruna Quadri nísìnyí tó gbéra sọ láti ipò 14 sí ipò 11 eléyìí tó jẹ́ pé òun ní ẹni àkọ́kọ́ tó máa ṣe eléyìí ní ilẹ̀ adúláwọ̀ first Africa to attain 11th position nísìnyí Haruna Quadri wá fọ́n síta ó ní àfojúsùn òun ní pé kí ni òun fẹ́ wà nínú top 10 ní àgbáyé òun ní nínú ọdún yìí ọdún táwa 2022 òun ti gbáradì láti rí pé òun ṣe dáadáa lóòrèkóòrè
Hungary ìyẹn nínú table tennis òun yẹn jẹ́ kí n máa fi tó létí pé African champion yẹn 2021 African champion ìyẹn nínú table tennis ẹ̀yìn orí tábìlì Omar Asar ọmọ Egypt òun náà ti gbéra sọ láti ìpele láti nọ́mbà 30 ipò kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó ti wá sí nọ́mbà 25 lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n máa fi tó létí wípé ẹni ọmọ orílẹ̀-èdè Egypt Ahmed Sani òun náà ṣe kí ni òun ti gbéra sọ nínú àkàsọ̀ 51 position èyí tó mọ ọmọ Senegal Ibrahim Diaw tó ṣe kí ni tó ń gbéra sọ ìyẹn wá sí di nọ́mbà 55 ìyẹn lórí nínú table tennis lágbàáyé ó yá ẹgbẹ́ ìgbìmọ̀ ibi tó létí pé 2019 African Games Championship ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní Ọlájídé Ọmọ́táyọ̀ òun kọ́ òun ti gbéra sọ wá sí 86 position láti 100 position rí pé Ọlájídé Ọmọ́táyọ̀ òun náà ti gbéra sọ òun second Nigerian tó máa wà nínú ranking nínú international table tennis tẹ̀bá ní pé ká máa wò ó lọ́wọ́lọ́wọ́ báyìí Haruna Quadri tàbá ń sọ̀rọ̀ ẹ̀yìn orí tábìlì òun ni ẹni tó ṣe dáadáa jù ó yá alábàárabìnrin kan Dina Mashref ọmọ orílẹ̀-èdè Egypt náà tó ń túbọ̀ sí pé Egypt náà ṣe dáadáa jù ìyẹn tàbá ti ń sọ̀rọ̀ table tennis ìyẹn nílẹ̀ adúláwọ̀ 6-time champion ìyẹn Dina òun ti gbéra sọ òun wà ní kò kúrò ní nọ́mbà 36 tó wà ibẹ̀ náà ló wà ẹ jẹ́ kí n máa fi tó gbé Yusra Emi òun kọ́ fúnra rẹ̀ ó ti wá sí nọ́mbà 81st ọmọ Nàìjíríà ìyẹn ní table tennis lábala obìnrin ẹ jẹ́ kí n máa fi tó gbé Eden Efiong òun náà ti gbéra sọ òun ti wá sí nọ́mbà 100 òun pé ti step up láti Awikonko rẹ̀ ní òun ti wá sí 100 láti 109 at least 9 ó ti fi 9 step wá sókè bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe gbéra sọ ìyẹn nínú àkàsọ̀ nínú new ranking tó wáyé ní ìdíje table tennis nìyẹn ẹni tó ń jẹ́ world number 1 lọ́wọ́lọ́wọ́ nínú tennis nínú table tennis ó yàtọ̀ sí nínú tennis lẹ́yìn Novak Djokovic ṣùgbọ́n nínú table tennis world number 1 ọmọ orílẹ̀-èdè China ní Fan Zhendong òní ó sì wà ní number 1 níbi tí lábala obìnrin kọ́ ọmọ orílẹ̀-èdè China ó tún gbà lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè China ọmọ orílẹ̀-èdè China tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ máa fi tó yín létí wípé Changmei ló wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó gbà lọ́wọ́ òun náà ni Yisha Sun òun ni ọmọ orílẹ̀-èdè China lábala obìnrin tó tún gba ìdíje Haruna Quadri. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti mọ̀ pé àwọn China àwọn náà ló ń dẹ̀ table tennis tó bá ti dọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ̀yìn orí tábìlì tàbí sí table tennis lédè Gẹ̀ẹ́sì àwọn náà ni wọ́n wà bẹ̀. nǹkan tẹ̀mí kan máa sọ fún Haruna Quadri ni pé kó túbọ̀ kó mọ effort but bàbá wo bàbá ti ń dàgbà àgbà ti ń dé so kí eléyìí kó jẹ́ Ọlájídé Ọmọ́táyọ̀ lójú àwọn tó wà lẹ́yìn tí wọ́n wò ó pé kọ́wọn náà lè put more effort at least ó ti wà ní ránkì number 14 in the world ó dẹ̀ tún yìí sọ pẹ̀lú èjì ẹ̀ pé admission òun ni pé kò wọ top 10 in the world it's a good one kéèyàn nírú admission bẹ́ẹ̀ yẹn mo fẹ́ rọ àwọn tó kù náà kí wọ́n náà put more effort kọ́wọn náà lè wà ní ipò yẹn good one to Haruna Quadri congratulations to you. Congratulations to Haruna Quadri ó yá jẹ́ ká gbéra sọ ká sáré sọ̀rọ̀ nípa ìdíje Australian Open tó wáyé ní pápá àpá káwá padà fàbọ̀ sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí pápá ẹ̀jẹ̀ máa fi tó létí ní pé nínú Australian Open tó wáyé ìyẹn àná tí wọ́n ṣe àṣekágbá ìyẹn ní Melbourne ìyẹn náà ti ṣe Rod Laverna Arena lórí ti ṣẹlẹ̀ ìfigagbága yẹn òun wá tó wákàtí 5 ààbọ̀ tí wọ́n fi gba tennis lágbára bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wákàtí 2 ní penalty wọn ti lóyún jáde Awikonko nísìnyí wákàtí 5 ẹ máa sáré lọ sáré bọ̀ lórí pápá ẹ jẹ́ kí n máa fi tó létí pé world number 1 tẹ́lẹ̀ rí Rafael Nadal tó ti wà ní world number 6 nísìnyí òun ti gbéra sọ nígbà tí Novak Djokovic ní àǹfààní àti máa kópa nínú ìfigagbága Australian Open that's the first Grand Slam of the year nísìnyí àǹfààní wà fún Rafael Nadal láti rí pé tó bá ń sọ̀rọ̀ pé ta ló ṣe dáadáa jù ta ló ṣe àṣeyọrí jù nínú tennis a máa sọ pé Rafael Nadal torí pé ó ti gba 21st Grand Slam good one ó nà Daniel Medvedev bó ti ẹ̀jẹ̀ pé àwọn kan sọ pé world number 2 ìyẹn Daniel Medvedev ọmọ orílẹ̀-èdè Russia òun ò ṣe dáadáa nísìnyí ó pàdánù ìyẹn ní 2021 sí ọwọ́ Novak Djokovic nínú ìdíje Australian Open ó tún pàdánù final again sí ọwọ́ Rafael Nadal nínú ìdíje Australian Open kí ni ká wá sọ̀rọ̀ Daniel Medvedev. tó bá wo match yẹn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjẹgbága yìí Medvedev gan ló kọ́ wí. Medvedev ló kọ́kọ́ mú first set second set olú méjèèjì kọ́kọ́ ná third set kó parí pé lọ́jọ́ pressure yẹn tó bá wò pé pressure pé final ìwà ń bẹ̀ then wọ́n máa ń pe kíní kan ní ọgbọ́n ọ̀nù àgbàlagbà máa jẹ́ ìrírí ló ran Rafael Nadal lọ́wọ́ ó kàn wò pé àwọn ti pàdánù set àkọ́kọ́ ó tún pàdánù abala kejì abala kẹta ìlú ó wá pẹ̀lú determination so set yẹn tó fi lè win set yẹn báyìí mo ti wò pé wàhálà ti wà fún Medvedev ó lè má lè
wíìnì kìíní mọ́ o gbà tó máa lọ lórí 4 sets báyìí set ẹlẹ́kẹrin ó tún nà padà set ẹlẹ́karùn-ún ó nà set mẹ́ta léraléra padà. bẹ́ẹ̀ni 2-6-6-7 brutal comeback yìí fún Rafael Nadal so congratulations for Rafael Nadal 21st Grand Slam ẹjọ́ máa fún láti eléyìí ní agbára gbọ́ náà sọ ní nípa tó bá ní kéèyàn ṣe nǹkan tó tọ́ lásìkò ẹ wo gbogbo alamọ̀ pé 80% ẹni tó yẹ kó gba Grand Slam yìí gbogbo wọ́ọ̀dù mọ̀ pé Novak Djokovic bọ̀ nítorí tó yẹ kọ́ ní kò ṣe tí ò ṣe kí ló wà nínú pé ṣe báyìí èèyàn kò kí ju ẹnìkan lọ ara tá à ń sọ ni òun láàrò pé kò bá ní rẹ́kọ̀dì nítorí kó bá Nadal àti Federer bẹ́ẹ̀ ni ó ti bá gba first Grand Slam yìí bọ̀ nísìnyí wọ́n ti gbà síwájú ẹ̀ lẹ́tọ́ dẹ̀ tún sọ pé àti kò bí wọ́n tún máa lọ sí alámọ̀ràn tó dáa ó tètè lọ wá àtúnṣe sí ọ̀rọ̀ rẹ̀. ó yàtọ̀ bá ní alámọ̀ràn tó dáa kí Novak Djokovic kó lọ wá àtúnṣe sí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé Roland Garros eléyìí ìyẹn ìdíje French Open tó máa gbẹnu sọ ìyẹn tó bá ti di oṣù karùn-ún ọdún ó yẹ jẹ́ kí wọ́n fi tó létí ní pápá pé Rafael Nadal ńkọ́ eléyìí ìdíje Australian Open tó máa gbà tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó máa gbà láàrin 13 years nílẹ̀ ọdún 2009 ló ti ṣe kíni ló ti gba irú ẹ̀gbẹ̀yìn má gbàgbé wípé tá a bá ti sọ̀rọ̀ Australian Open Nadal ò ṣe kíni kò fi bẹ́ẹ̀ ṣe dáadáa ṣùgbọ́n nísìnyí ó ti prove pé òun ní ẹni kẹta tó máa ṣe kíni tó máa ṣe dáadáa jù ìyẹn nínú Open era ẹ jẹ́ kí n máa sọ pé Ken Rosewell pẹ̀lú Roger Federer àwọn ni wọ́n kọ́kọ́ ṣe rèlé good one ní igbó abala obìnrin ẹdẹ ilé ìgbẹnusọ ní ọjọ́ sátidé ẹ jẹ́ kí n máa fi tó létí pé Ashley Barty world number 1 òun tún ṣe kínní ẹ ó rí pé òun bomi ewúro sí Daniel Collins lójú láti rí pé òun gba ìdíje 3rd Grand Slam nínú kàríà ìyẹn nínú bó ṣe ń ṣe dáadáa ẹ má gbàgbé wípé Ashley Barty ó ti gba 1st Grand Slam ó gba Roland Garros eléyìí tó jẹ́ French Open ó tún gba Melbourne bẹ́ẹ̀ ni eléyìí tó wá ní lẹ́yìn tó gba Melbourne ní 2021 ní 2022 ó tún wá gba Australian Open congratulations to Ashley Barty still remain world number 1. World number 1 ó náà láti fún bíbá yìí òun náà la mú ní kọ́ ní kí wàá tún gbà mí pé ó deserve láti gbà ó dẹ̀ dìbẹ́ nǹkan ìtú ẹ̀ so gbogbo àwọn ẹja swatec yẹn túbọ̀ lọ kọ́ṣẹ́ lọ́wọ́ mọ̀. ó yá ní pápá ẹ jẹ́ ká sáré máa wọ ìdíje AFCON kí ló ṣẹlẹ̀ nínú ìdíje AFCON lọ́wọ́lọ́wọ́ nítorí ẹ̀yin olólùfẹ́ wa máa ní àǹfààní àti máa bá a dá sẹ́tò àfi àyè lẹ̀ fún ìṣẹ́jú àyá ó yá ní pápá nínú AFCON ẹ jẹ́ kí n máa fi tó létí pé ìròyìn tún ti jẹyọ wípé ìdíje àṣekágbá AFCON tó ń lọ lọ́wọ́ ìyẹn African Cup of Nations tó ń lọ ní orílẹ̀-èdè Cameroon wọ́n ti jẹ́ pé wípé Olympic Stadium ibẹ̀ náà ni àṣekágbá máa ti wáyé ìyẹn tó bá ti di ọjọ́ Sunday jẹ́ kí n máa fi tó létí wípé lọ́wọ́ yìí wọ́n ti yọ àwọn ọkùnrin tó láàmìlaka wọ́n ti yọwọ́ kúrò nínú àwọn ọ̀dọ́mọdé ni àwọn tó ti kúrò lórí pàṣẹ má gbàgbé ọmọ òpó lónìí Nàìjíríà ìyẹn Super Eagles nígbà tó ti jáde kúrò nínú ìdíje nísìnyí àwọn àgbàlagbà ti fojú hàn àwọn owó àgbàlagbà Senegal wọ́n fojú hàn lánàá níbi tí wọ́n ti gbomi ewúro sí Guinea Equatorial Guinea lójú ayò 3-1 ẹ má gbàgbé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ Sadio Mane ó tún ṣe gíní ó tún ṣe bó ṣe ń ṣe níbi tó ti bẹ́ẹ̀ ni ó mi àwọn níbi tó ti fún Famara ìyẹn ní true pass bí àwọn olóyìnbó yẹn sọ tí tó fi wá bẹ́ẹ̀ ni Jani Bula ó ṣe gíní ó dá padà ìyẹn nígbà tí wọ́n wọlé second half fún orílẹ̀-èdè Equatorial Guinea tó fi di 1-1 ṣùgbọ́n nígbẹ̀yìn Ismail Assar ọmọ tó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ ìgbàgbọ́ọ̀lù Watford pẹ̀lú Sekou Kouyate tí wọ́n ṣe kí ni wọ́n gbé wọn wọlé àwọn substitute láti wá rí pé wọ́n wá parí iṣẹ́ eléyìí tó mú Senegal African best ẹ jẹ́ ká má gbàgbé pé African best náà ní Senegal eléyìí tó mú wọn tí wọ́n pegedé sí ìpele semi-final ṣé àfojúsùn ọ̀hún Senegal ní pé kó wọ́n gba àkọ́kọ́ ìdíje AFCON ní eléyìí ṣe rí pé Senegal lè gbà ẹ má gbàgbé wípé Egypt ó ṣe kí ni ó gbomi oró sí Morocco ó wá látẹ̀yìn láti gbomi Morocco lójú ẹ gbàgbé pé àwọn tí wọ́n ṣe dáadáa Mo Salah pẹ̀lú Trezeguet àwọn náà ni wọ́n ṣe kíní yẹn fún Egypt ẹ má gbàgbé bọ́ọ̀ yìí ṣe dáadáa lókè ta wọ́n tún gbé wá sílẹ̀ adúláwọ̀ àbí Cameroon ṣé wọ́n ní àǹfààní àti òsì kọ́dẹ̀ orí ilẹ̀ eléyìí ni mo ní lóye títí àwọn òlẹ́rí nínú àwọn ọkùnrin tó láàmìlaka ṣùgbọ́n nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ́dọ̀ tètè mo rí pé Burkina Faso ní underdog láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin àmọ́ pé Senegal tó ó kájú òṣùwọ̀n Egypt ńkọ́ ó tó láti gbà á Cameroon ńkọ́ òun ní oros tiẹ̀ ẹ má gbàgbé nínú àwọn tó wà ń bẹ̀ Cameroon àti Egypt àwọn ni wọ́n gbà á jù 12 ni wọ́n jọ pín láàrin ara wọn Egypt 7 Cameroon 5 nísìnyí Senegal ó ṣẹ̀fẹ̀ lọ gba tiẹ̀ Burkina Faso wà ń bẹ̀ as underdog tàlẹ́ ní pé ó ní àǹfààní àti gba ìdíje AFCON. Lọ́dọ̀ títì mi rí báyìí àkọ́kọ́ bẹ̀ ni màá ní Burkina Faso tí Burkina Faso bá gba ìdíje AFCON yìí á dúró bí ìgbà tí a bá sọ pé bóyá
tíìmù tí a rò tó kọ̀ wá láti ibì kan tó kọ̀ gbà because gbogbo èèyàn fojú sí wọn lára and they play collectively as a team. so wọ́n lè gbà. tabanika sọ fọ́ọ̀mù pé fọ́ọ̀mù tó ń play fọ́ọ̀mù tó wà á jí láti gbà kínní yìí èmi máa tip Senegal kò ṣe Cameroon bí wọ́n ṣe ń play Cameroon lo advantage pé home advantage but tí Cameroon bá play Senegal yìí mo ní Senegal kó lè ná Cameroon team yìí but tá a bá sọ nípa ìrírí experience pé bá ṣe máa ń gba kọ́ọ̀pù yìí lọ́dọ̀ ti jẹ́ kó já mọ́ ọwọ́ Egypt àti ẹ̀yẹ Cameroon. Burkina Faso Senegal tá ló máa borí. Burkina Faso Senegal is going to be a tough game semi-final. Yes tẹ́mi lè sọ níbi ìbàyí lọ́dọ̀ ti tèmi lọ́jọ́ Wednesday bẹ́ẹ̀ ni lọ́jọ́ Wednesday matip Senegal níbo máa bọ̀ Ejolabi. fún ìpè yẹn gangan ọkàn mi mú Egypt. Egypt oya láàrin Cameroon àti Egypt lọ́jọ́ Thursday semi-final. Egypt wà lọ Cameroon. owó ya lọ́dọ̀ ti tèmi èmi dúró ṣé kí ni mo jókòó sórí téńté fẹ́ǹsì gan-an báyìí. ọdún fi mú Egypt yẹn tí mo ṣe ń wò ni pé bóyá ìlú ìsọwọ́ Nàìjíríà ní bẹ̀rẹ̀ yẹn ó yẹ kí pick mistake ẹ̀ ó dẹ̀ ṣiṣẹ́ lé lórí lọ. ó yá ìjẹ́ kí n máa fi tó ilé tí ní pápápá ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Tunisia àwọn tí wọ́n já Super Eagles jáde kúrò Carthage Eagles of Tunisia wọ́n ti lé akọ́nimọ̀ọ́gbá wọn yẹn Kàpé Monda má gbàgbé ọmọ 51 years bàbá yìí wọ́n ní pé torí pé pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin òun àti Burkina Faso má gbàgbé pé Burkina Faso wọ́n man down wọ́n ṣe kíni wọ́n tún pàdánù èyí tí mo fẹ́ fi máa tó ilé tí wípé Nàìjíríà ní ṣe kíni àwọn àtẹ̀ tí mo fi dáhùn lọ́sìn àwọn kan wọ́n lé àwọn kóòṣù akọ́nimọ̀ọ́gbá wọn dúró wọ́n ń gba ẹlòmíì wọ́n tún ń gbáradì kí ló Tunisia náà ń prepare fún àti ìgbà àwọn tí fọwọ́ sí ìwé àdéhùn wọn ọ̀dọ̀ tí kéde síta àsìkò náà ti lọ. èmi ti mọ̀ pé confusion máa wà lórí ẹsẹ̀ ẹ̀rọ yẹn àti ẹ̀bùn àfọ́n because tabawo láti bíbá yìí. Senegal ti kéde ní pápápá pé assistant Kabir ló máa wà ń bẹ ìyẹn Jelil Kadri òun ló máa ṣe kíni òun ló máa wà ń bẹ nísìnyí àwọn ti tètè mọ ibi tí wọ́n lọ látara pé ìgbáradì playoff kí ló ṣẹlẹ̀ sí Super Eagles ṣẹ́yìn ò rí pé àwọn dàbí àti ní kọ́ṣẹ́ ní wọ́n tẹ̀ tún sọ̀rọ̀ former coach Crystal Palace Uti wọ́n sọ̀rọ̀ lórí Uti pé Uti ló máa gbà nítorí pé ó ní root láti Cameroon láti Ghana bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ Nàìjíríà àgbọ̀dọ̀ ṣe àyẹ́kíní àgbọ̀dọ̀ sọ àwọn tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà NFF tètè kéde síta èyí ká lè mọ ibi tí àwọn ọmọ mi sọ. báyìí ẹni olólùfẹ́ wa lè máa darapọ̀ mọ́ wa lórí ètò ìyẹn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ̀bẹ̀ ni tún máa tẹ àtẹ̀jíṣẹ́ yín ìyẹn lórí WhatsApp wa bẹ́ẹ̀ ni studio line wa 08056131009 àbí 08113051009 bẹ́ẹ̀ ni ẹ lè máa bá wa dá sí tò kí lẹ rí sí ìdíje AFCON tó ń lọ lọ́wọ́ àwọn ìyàlẹ́nu wo lẹ rí tó ṣẹlẹ̀ ìyẹn nínú eré ìdárayá. ó yá ní pápápá ẹ jẹ́ kí wọ́n hello ta ló wà ń bẹ̀ hello. nẹ́ẹ̀tì yóò wọ́ọ̀kì. ó yá ní pápápá ẹ jẹ́ kí n máa fi tó yín létí wípé ìròyìn jáde lánàá ìyẹn nínú Manchester United ẹ̀yin olólùfẹ́ Manchester United simple láti simple àsìkò ti tó láti máa gbóhùn lẹ́nu ṣé nǹkan tó ṣẹlẹ̀ ní Manchester United ṣé nǹkan tó bá yín lára mu ni má gbàgbé àwọn ọlọ́pàá wọn lọ sí Manchester lánàá láti lọ rí pé ọmọ léńjé ọmọ agbábọ́ọ̀lù fún Manchester Mason Greenwood ẹ káàárọ̀ lẹ́wọ́ ya ní pápápá. Cameroon. wọ́n ní Cameroon làwọn rí. kí ló dé. wọ́n wà inform. advantage wọn. ó yá ẹ ṣe ó yá ní pápápá mo sọ̀rọ̀ Manchester United mo ní pé kí ni Mason Greenwood Awikonko àwọn ọlọ́pàá lọ gbé wọn ló ní látara pé ó ṣe kí ni ó na ọmọbìnrin kékeré ọmọ 18 years látara pé bóyá mo fẹ́ fi ìbálòpọ̀ àbí pẹ̀lú agídí bẹ́ẹ̀ ni assault àti rape bẹ́ẹ̀ ni eléyìí tí wọ́n ṣe kí ni attempt bẹ́ẹ̀ ni nísìnyí wọ́n wá rí bruise wọ́n rí ẹ̀jẹ̀ lára ọmọbìnrin wọ́n ní eléyìí kọ́ ló fà á ṣùgbọ́n Manchester United ti kéde síta wọ́n ní lọ́wọ́lọ́wọ́ àwọn ti suspend Mason Greenwood indefinitely lọ́wọ́lọ́wọ́ báyìí tó fún àwọn ọlọ́pàá láǹfààní láti gbé Greenwood nísìnyí Greenwood ó wà ní àtìmọ́lé. bẹ́ẹ̀ni ìlú tí o sófin kò ṣẹ̀ṣẹ̀ àwọn tẹ̀lé òfin lọ́dọ̀ títí wọn kò sí pé kó lórúkọ jù bẹ́ẹ̀ lọ bí o ṣe kìnnìkan o ò ní orúkọ tó lè fi bòfin mọ́lẹ̀ tàbá sọ̀rọ̀ United Kingdom so tó dẹ̀ ń ṣẹlẹ̀ láwọn Europe mi bẹ́ẹ̀
tó bá wo Man City náà nígbà tí wọ́n kẹ́fún ẹ ti Mendy náà wọ́n ṣe kí ni wọ́n ní àwọn kó máa lọ definitely wọ́n yọ wọ́n nísìnyí Mendy wà ní yẹ̀kọ́ ṣe àhámọ́ ó wà ní no prison ló wà títí ẹ̀ Messi Greenwood ó ti padà sí prison wọ́n ti gbé lọ sí one of the maximum prison highest prison wọn níbì kan ní bẹ́ẹ̀ ni Messi Greenwood òun ló wà ní ní ìtìmọ́lé báyìí ẹ̀yin olólùfẹ́ Manchester United ṣẹ́yìn ò rí pé bàbá o sípò ẹ̀yin olólùfẹ́ máa yù. bẹ́ẹ̀ni Cameroon bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó lórúkọ làbùkù wá kiri bẹ́ẹ̀ni ọmọ kékeré ni kò dẹni ṣé kí ni ẹgbẹ́ ti pọ̀ jù kò ní mánéjì owó tó ní ó ti pọ̀ jù ojú ọwọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ni. ó yà ní pápápá ẹ̀yin olólùfẹ́ Arsenal nítorí àsìkò ẹ̀yin náà máa dá sí tò kí ló ṣẹlẹ̀ sí Arsenal pẹ̀lú Aubameyang nítorí pé Barcelona wọ́n ti ṣẹ́jú sí Aubameyang yìí sì ó tó fẹ́ darapọ̀ mọ́ Barcelona fún 6 month loan nísìnyí kẹ́ má gbàgbé wípé Arsenal wọ́n lọ sí Dubai fún winter break èyí lè tí wọ́n ṣe kí ni tí àti rí Wisha tó ti ń train ṣé Wisha ni summer sign ni winter sign ni Arsenal lọ́wọ́lọ́wọ́ Aubameyang Kango àti ẹni pé kẹ́ ṣé kí ni kẹ́ máa dá sí tòun ṣé nǹkan ìròyìn tó jáde ní Arsenal ṣé ìròyìn tó dání nítorí pé lọ́dọ̀ ti tèmi Michael Arteta mo rí pé àwọn player tó ń gbá bọ́ọ̀lù tó ìlànà ìlàkà òun dá wọn dúró òun bá wọn jà nísìnyí wọ́n ti ní kí Aubameyang kó máa lọ. Hello ẹ káàárọ̀ láàrin Babátúndé ẹ bá wa dá sétò. Senegal pẹ̀lú Egypt. Wọ́n mọ tó ṣe tó kàn. Bẹ́ẹ̀ni kò sí replacement o. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ Arsenal náà lásán àtẹ́jà tó lé Arsenal tó ń lé tọ́ fọ̀ àwọn tó ń gbá bọ́ọ̀lù ẹ̀rọ iwájú fún wọn ní pé kí Aubameyang lọ láyé nítorí pé àtẹ́jà lọ́dọ̀ ti tèmi oye èmi lè sọ pé láàkì man management nítorí pé tẹ bá rí pé lọ́wọ́lọ́wọ́ báyìí látìgbà tí Aubameyang ti gbá bọ́ọ̀lù yẹn láti December rí pé Lacazette náà kò mí àwọn dáadáa nísìnyí jẹ́ kí n máa sọ fún pé tóun gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí òsì ó ṣẹlẹ̀ sí gbogbo wọn ó ṣẹlẹ̀ sí Lucas Torreira ẹ máa kà wọ́n ẹnìkan 19 players ni Arteta àti ṣe kí ni ló ti dá dúró lọ́wọ́lọ́wọ́ ṣé ilé ìdí Arsenal fẹ́ fi wọ́ tọ́ fún Barcelona wọ́n dẹ̀ ti ṣẹ́jú sí Aubameyang kó máa bọ̀. Awikonko nítorí àsìkò òye ẹ̀jẹ̀ ká máa sáré sọ ẹ̀yin olólùfẹ́ Arsenal lè máa dá sítò ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ìròyìn ayọ̀ ni òye ẹ̀jẹ̀ ká máa fi tó létí pé Liverpool lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti gbé agbábọ́ọ̀lù ọmọ 25 years láti orílẹ̀ láti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Porto ìyẹn Luis Diaz ó ti darapọ̀ mọ́ Liverpool nísìnyí ó fọwọ́ sí ìwé àdéhùn èyí lè tó fi máa jẹ́ kí Luis Diaz kó wà ní Liverpool fún títí di ọdún 2027 nínú owó tó tó 37.5 million pounds èwo ni wọ́n fi gbé Luis Diaz nísìnyí ẹ̀jẹ̀ ká máa fi tó létí pé Luis Diaz ọmọ tó ṣe dáadáa ni ọmọ Colombia ni ó jẹ́ ìṣe kíni ó wà lórí pápá pẹ̀lú Colombia yẹn nínú fún ìdíje World Cup qualifier tó lọ lọ́wọ́ lópin ọ̀sẹ̀ Luis Diaz nǹkan ó ti ní 125 appearance ìyẹn ó ti fẹsẹ̀ wẹsẹ̀ lórí pápá fún Porto ìyẹn fún ìgbà 125 times ní ìsìn tó ti ní àwọn fún ogójì ó lé kan 41 goals ló ti score fún Liverpool láàrin 2.5 years ìyẹn ọdún méjì àbọ̀ tó lò ní Porto. Hello ẹ káàárọ̀ Owólabí ọ̀ya thank you ẹ ṣé gan thank you adúpẹ́
Ó yá ní pápá Ejolabi Luis Diaz ṣé wọ́n rí pé nísìnyí Sadio Mane ò sí ilé Luis Diaz ti dé Salah sí ilé Luis Diaz ti dé ṣé wọ́n rí pé Liverpool wọ́n lè bá Man City pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀. Liverpool Man City yẹn eré yẹn kò ṣeé bá. Kí ló dé? Ó sì kọ́ tí o lè ṣẹlẹ̀ ní ìṣòfò gbọ́dọ̀ tó have almost 50 matches to go. Ìgbọ́dọ̀ tó kọ̀ ní Liverpool bẹ́ẹ̀ ni pé ó make business. Liverpool players ṣe ó tún sign replacement so ẹni pé tíìmù tó fẹ́ ṣe nǹkan kan ni. Ó lè gba league ní kò lè bá wọn. Awikonko tó lásìkò Man City náà wọ́n dúró àwọn náà ti gbé Julian Alvarez bí tẹ̀jọ́ pé ọmọ ogún ọdún tí wọ́n lọ gbé wọ́n ní pé kò tí ì ní darapọ̀ mọ́ Man City ó sì wà ní River Plate níbi tí wọ́n ti rà á títí di ọjọ́ oṣù keje ọdún July kó tó wá darapọ̀ mọ́ Man City. Manchester United wọ́n ṣẹ́jú sí Ousmane Dembele lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé wọ́n mọ̀ pé Anthony Martial òun ti lọ darapọ̀ mọ́ Sevilla Mason Greenwood òun náà ní àǹfààní nítorí pé ìṣòro tó dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wá ṣẹ́jú sí Ousmane Dembele ẹ má gbàgbé èyí ni transfer winter transfer ìyẹn January transfer ló máa parí láago 12 tó bá ti dá lẹ́yìn ṣé Manchester United ṣé wọ́n sì lè gbé Ousmane Dembele nítorí pé PSG tó fẹ́ gbé tẹ́lẹ̀ ó dàbí kùdìẹ̀kùdìẹ̀ kọ́ ti wà nínú àwọn contract yẹn tí wọ́n fi lè gbé ṣé máa yù wọ́n sì lè sign Ousmane Dembele. ká máa wò ó títí alẹ́ ọ̀la mójú ìyẹn la máa mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nítorí àsìkò gbà á láyè mọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí. Bẹ́ẹ̀ ni kó tó máa sáré kí àwọn tó darapọ̀ mọ́ wa jẹ́ kí n máa fi tó létí pé